Bíbélì Yorùbá tí ẹ fẹ́ gbọ́ wá láti bibeliyoruba.com. Ẹnikẹ́ni kò ní àǹfààní láti ta bíbélì yìí, ọ̀fẹ́ ni. Ẹ sì lè fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó bá fẹ́ gbọ́ bíbélì ní ọ̀fẹ́. Orin Dafidi orí 10. Èéṣe tí ìwọ fi dúró lé òkèèrè réré, Olúwa? Èéṣe tí ìwọ fi ara pamọ́ ní ìgbà ìpọ́njú? Nínú ìgbéraga lé ènìyàn búburú ń ṣe inúnibíni sí àwọn tálákà. Nínú àrékérekè tí wọ́n ń rò ní kí a ti mú wọn. Nítorí ènìyàn búburú ń ṣògo ìfẹ́ ọkàn rẹ̀, ó sì ń súre fún olójú kòkòrò, ó sì ń kẹ́gàn Olúwa. Ènìyàn búburú nípa ìgbéraga ojú rẹ̀ kò fẹ́ ṣe àfẹ́rí Olúwa. Ọlọ́run kò sí ní gbogbo ìrònú rẹ̀, ọ̀nà rẹ̀ ń lọ síwájú nígbà gbogbo. Ìdájọ́ rẹ̀ jìnnà réré kúrò lé ojú rẹ̀. Gbogbo àwọn ọ̀tá rẹ̀ lé ó ń fẹ̀ sí. Ó ti wí lé ọkàn rẹ̀ pé, a kì yóò ṣí mi ní ipò. Láti ìrandíran, èmi kì yóò sí nínú ìpọ́njú. Ẹnu rẹ̀ kún fún ẹ̀gún àti fún ẹ̀tàn àti fún ìtànjẹ. Ìwà ìkà àti ìwà asán ń bẹ lábẹ́ ahọ́n rẹ̀. Ó jókòó ní bùba ní ìletò wọn nì. Ní ibi ìkọ̀kọ̀ wọn nì lé ó ń pa àwọn aláìṣẹ̀. Ojú rẹ̀ ń ṣọ́ àwọn tálákà níkọ̀kọ̀. Ó lùmọ̀ ní ibi ìkọ̀kọ̀ bíi kìnìún nínú pàǹtírí. Ó lùmọ̀ láti mú tálákà, á sì mú tálákà. Nígbà tí ó bá fà á sínú àwọn rẹ̀, ó rẹ ara rẹ̀ sílẹ̀ kí tálákà kí ó lè bọ́ sí ọwọ́ agbára rẹ̀. Ó ti wí lé ọkàn rẹ̀ pé Ọlọ́run ti gbàgbé. Ó pa ojú rẹ̀ mọ́, òun kì yóò rí i láéláé. Dìde, Olúwa Ọlọ́run, gbé ọwọ́ rẹ sókè, má ṣe gbàgbé olùpọ́njú. Èéṣe tí ènìyàn búburú fi ń gan Ọlọ́run? Ó wí lé ọkàn rẹ̀ pé ìwọ kì yóò béèrè. Ìwọ ti rí i, nítorí ìwọ ń wo ìwà ìkà àti ìwọ̀sí láti fi ọ̀ràn náà lé ọwọ́ rẹ. Tálákà fi ara rẹ̀ lé ọ lọ́wọ́. Ìwọ lé olùrànlọ́wọ́ aláìní baba. Ṣẹ́ apá ènìyàn búburú àti ti ọkùnrin bíi nì. Ìwọ wá ìwà búburú rẹ̀ rí, títí ìwọ kì yóò fi rí i mọ́. Olúwa lé ọba láé àti láéláé. Àwọn kèfèrí run kúrò ní ilẹ̀ rẹ. Olúwa, ìwọ ti gbọ́ ìfẹ́ onírẹ̀lẹ̀. Ìwọ ó mú ọkàn wọn dúró. Ìwọ ó dẹ etí rẹ sí i, láti ṣe ìdájọ́ aláìní baba àti ẹni ìnilára. Kí ọkùnrin ayé kí ó má ṣe dáyà foni mọ́.